Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun ìbálòpọ̀, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun ìbálòpọ̀ yìí? Ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ comment, kí ẹ dẹ̀ share, ká send link yẹn sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní ìyẹn ogún ọdún a máa jóni lẹ́nu, ẹni tó mọ ni òun ló kúkú ń ṣe ni. A ṣe dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gbà ni, òun ṣe mí òun tún gbà mí. Ìrìn àjò ẹ̀dá láyé yìí, wọ́n ní ìyẹn ogún ọdún a máa jóni lẹ́nu. Ìyà ẹ̀ṣẹ̀ tí Pẹ̀lúmi kò mọ̀dí, tí kò mọ́wọ́, tí kò mẹsẹ̀ ló fẹ́ máa jẹ. Àwọn ọ̀nà tí àwọn ìyá ńlá ya rẹ̀ ti gbà lọ́jọ́ kìíní àná, àwọn ẹsẹ̀ tí wọ́n ti gbé, ọ̀nà tí wọ́n ti tọ̀, òun ló fẹ́ máa ké lórí ọmọ. Ọpẹ́lọpẹ́ àdúrà ìyá rẹ̀ lára rẹ̀. Àti bí ọ̀dọ̀ Uber driver lógún ti ṣẹ̀wá. Ṣèbí nígbà tí Pẹ̀lúmi dé láti ìlú òyìnbó, ó dé ó fẹ́ wá máa jẹ̀gbádùn ara rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ni àwọn kan wá pé bíríkótó, wọ́n pé bíríkòtò, wọ́n ní àfi tó bá wọ ẹgbẹ́ awo. Gbogbo ọ̀nà ni wọ́n gbé gbà. Uber driver tó gbé láti airport, ọ̀rẹ́ kan ṣoṣo tó ní orílẹ̀-èdè Nàìjíríà, gateman wọn gan kò gbẹ́yìn, even màmá rẹ̀ gan lọ́wọ́ nínú gbogbo ọ̀rọ̀ náà. Yorùbá bọ̀ wọ́n ní ìfura lóògùn àgbà, pánsá ò fura pánsá jáná, àjà ò fura àjà jìn, bónílé ò bá fura olè ní òkò. Ìfura tí Pẹ̀lúmi ní ni Ọlọ́run fi kó yọ, ṣùgbọ́n àwa still síbẹ̀síbẹ̀ yet náà ó padà kó sí ọwọ́ wọn. Uber driver gbìyànjú láti fún un ní apple ṣùgbọ́n kò jẹ́. Gateman wọn gbìyànjú láti fún un ní fish pie, kò má jẹ́. Even ọ̀rẹ́ kan ṣoṣo tí ó ní ó fún un ní àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́ ṣùgbọ́n kò jẹ́. Nígbà tí gbogbo wọn wá rí i pé àwọn ò rí Pẹ̀lúmi mú, wọ́n wá dà bí ọgbọ́n, wọ́n ní àfi káwọn gba ibi ìbálòpọ̀ mú un. Wọ́n bá rán arákùnrin kan, ìyẹn tó jẹ́ àfẹ́sọ́nà rẹ̀, ìyẹn náà ara wọn ni, ara àwọn ẹgbẹ́ àgbà ẹgbẹ́ ayé lòun náà wà. Ibẹ̀ ni wọ́n ti rí Pẹ̀lúmi mú. Kí n tó máa tẹ̀síwájú, jẹ́ ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ subscribe, kí ẹ like, kí ẹ dẹ̀ comment, ká send link yẹn sí yín direct. Ibi ìbálòpọ̀ ni àwọn aráabí gbà yọ sí Pẹ̀lúmi. Wọ́n rán arákùnrin kan tó tutù lójú, wọ́n rán sí i. Ìyẹn náà sì ó yóò fẹ́, ó sì gbabẹ̀ àfìgbà tí wọ́n ti bi ìbálòpọ̀ mú Pẹ̀lúmi, tí wọ́n sì fi dandan mú un wọ inú ẹgbẹ́ ayé. Ǹjẹ́ báwo ló ṣe jẹ́? Kí ló fà á tí wọ́n fi mú Pẹ̀lúmi wọ ẹgbẹ́ ayé? Màmá tó bí màmá Pẹ̀lúmi, àwọn ni wọ́n lọ tọrọ ìyá tó bí ìyá Pẹ̀lúmi lọ́wọ́ ẹgbẹ́ àgbà, tí wọ́n dẹ̀ jẹ́jẹ́ pé àwọn ò mọ̀ san ẹ̀jẹ́. Ṣùgbọ́n nígbà tó dé orí ìyá Pẹ̀lúmi, ìyẹn yarí, ó ní òun ò ní wọ ẹgbẹ́ àgbà. Ìyẹn ni wọ́n fi wá wò pé tá ò bá lè ríyà mú, àwọn ó sáà mú ọmọ, ni wọ́n fi dà bí ọgbọ́n tán pé bíríkótó tán ní àfi dandan lá kí Pẹ̀lúmi ó darapọ̀ mọ́ àwọn. Ọpẹ́lọpẹ́ àdúrà màmá rẹ̀ lára rẹ̀, ìyá rẹ̀ tí kò sùn àwẹ̀ àdúrà lọ́sàn-án lóru, òun ló yọ Pẹ̀lúmi kúrò nínú àjàgà yìí. Ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ like, kí ẹ comment, kí ẹ dẹ̀ subscribe, ká send ẹ̀ sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní kàkà kí ọmọ olóore jìn sí kòtò, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún un. Kò sí nǹkan tí àdúrà ṣe tì nílé ayé. Ẹ̀yin tèmi, ǹjẹ́ Pẹ̀lúmi padà darapọ̀ mọ́ ẹgbẹ́ ayé? Ǹjẹ́ ìyá Pẹ̀lúmi lọ́wọ́ nínú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí Pẹ̀lúmi? Ǹjẹ́ kí ni ipa tí pásítọ̀ kó ní inú sinimá yìí? Òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá tuntun ìbálòpọ̀ yìí? Ṣé Ayọ̀ Ọláìyá ni, àbí Òkèlè, àbí Yétúndé Adébóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ subscribe, kí ẹ dẹ̀ comment òṣèré tí ẹ bá fẹ́ràn jù nínú sinimá yìí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, alárè padà jàgbá, nǹkan padà gbé nǹkan hànú, àdúrà padà lékè, níbi tí àwọn aláwo àti àwọn ẹgbẹ́ àgbà wọ́n ti kọ̀yìn sí Pẹ̀lúmi, wọ́n ní àwọn ò fẹ́ rí mọ́. Ọpẹ́lọpẹ́ àdúrà màmá rẹ̀ lórí rẹ̀. Ohun tí àdúrà bá ṣe tì
ilẹ̀ ló máa gbé. Sinimá yìí kọ́ wa ní ẹ̀kọ́ púpọ̀. Ẹ wò ó kẹ́ jẹ̀gbádùn rẹ̀ kí ẹ dẹ̀ kọ́mẹ́ǹtì fún apá kejì. Èmi ni tiyín ní tòótọ́ motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.